Mọ́ríye fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní Mọ́ríye àtẹ̀yin tẹ́ bá ti wo Mọ́ríye jẹ́ sinimá tí Wunmi Toriola ṣẹ̀ṣẹ̀ gbé jáde sí orí YouTube channel. Mọ́ríye is a fantastic movie tí gbogbo èèyàn tí mo dẹ̀ rò pé yẹ ká ti wo part 1. Fún àwọn tí ó bá ń retí part 2, ẹ comment sí comment section níbí báyìí pé part 2 kẹ́ẹ̀dẹ̀ subscribe sí orí channel yìí kí a bá lè tètè jẹ́ kí ẹ mọ̀ ìgbà tí part 2 máa jáde. Mọ́ríye is a fantastic movie tí ó yẹ kí gbogbo wa kí a wò gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí ènìyàn tí ó ń ṣiṣẹ́. Torí pé iṣẹ́ ni ògùn ìṣẹ́ ni ẹ̀dá sọ. Àmọ́ àwọn èèyàn tún wà tó jẹ́ wọ́n tún ti ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ò tún gbé wọn. Mọ́ríye kọ́ wa ní oríṣiríṣi ẹ̀kọ́. Ó kọ́ wa bí àwọn obìnrin mẹ́rin ṣe bẹ̀rẹ̀ sí ní gbégbé sí ayé, torí kò ń ṣe tóbìnrin nìkan ló kọ́ wa, ó kọ́ wa ní ọkùnrin, ó kọ́ wa ní obìnrin. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ pé Wunmi Toriola ò ní ṣe sinimá tí ò ní kìmí, sinimá tí ò ní ìtumọ̀. Iṣẹ́ eléyìí jẹ́ sinimá tí ó lámìlaka. Ó show báyìí lórí Wunmi Toriola TV. Ẹ tètè lọ wò lórí Wunmi Toriola TV. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo part 2, ẹ comment sínú bíbáyìí part 2, kẹ́ẹ̀dẹ̀ subscribe, kẹ́ẹ̀dẹ̀ share fáwọn èèyàn pé part 2. Ẹ comment sínú comment section pé ẹ fún wa ní part 2. Give us part 2. Iṣẹ́ sinimá Mọ́ríye is a fantastic movie gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Fún gbogbo ẹ̀yin tí ò bá ti wò, ẹ tètè